ṣe o àwọn agbébọn ṣèkọlù sáwọn fijilanté ní Zamfara èèyàn 8 pàdánù ẹ̀mí wọn ọ̀pọ̀ tún farapa yánnayànna. Ilé-ẹjọ́ ju arákùnrin kan sẹ́wọ̀n fẹ̀sùn pé ó múra gẹ́gẹ́ bí òṣìṣẹ́ LASTMA ó sì tún fi ń lu àwọn ọlọ́kadà ọlọ́kọ̀ ní jìbìtì lẹ́kọ̀ọ́. Ìdí ọ̀rọ̀ rèé o tí Tinubu fi ṣe àforíjì fún Herbert Macauly láti ilẹ̀ Niger ni àwọn afurasí ti ra àwọn ohun ìbọn tí wọ́n fi lọ digunjalè l'Àbújá èyí tó ṣokùnfà ikú olóòtú ìròyìn Arise TV àti asọgba kan Ileesẹ Ọlọpa ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Sọ iye tí o fi ṣe ọ̀nà yìí ní pàtó yéé ṣe kùrùkẹrẹ kiri lórí owó iṣẹ́ àgbàṣe. Gómìnà Makinde Gboju-Agan sí Umahi, Minista Ise Ode Lorii Titi Etikun Eko sí Calabar àti Nnamdi Azikwe àtàwọn 15 míì tó jẹ́ adarí orílẹ̀-èdè yìí nígbà kan tí wọ́n ti kú. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drivetv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ó mà ṣe o, àwọn agbébọn ṣèkọlù sáwọn fijilanté ní Zamfara. Èèyàn 8 pàdánù ẹ̀mí wọn, ọ̀pọ̀ tún farapa yánnayànna kai. Àfi k'Ẹlẹ́dùà bá gbà wá lọ́wọ́ ìkọlù lemọ́lemọ́ yìí. Ó kéré tán àwọn fijilanté 9 ló pàdánù ẹ̀mí wọn lẹ́yìn tí àwọn agbébọn dènà dè wọ́n nípínlẹ̀ Zamfara. Ìkọlù yìí ló jẹ́ ọ̀kan lára àwọn ìkọlù lemọ́lemọ́ tó ń wáyé nípínlẹ̀ náà lẹ́nu lọ́ọ́lọ́ yìí láti ọwọ́ àwọn àgbésùnmọ̀mí. Iléeṣẹ́ ọlọ́pàá Zamfara fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn tó kú ló wà nínú ikọ̀ àgbáríjọpọ̀ ẹ̀ṣọ́ aláàbò Civilian Joint Task Force tí wọ́n jẹ́ ara àwọn fijilanté tó ń ṣèrànwọ́ fún iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà àtàwọn ọlọ́pàá níbẹ̀. Ìròyìn ní abúlé Yandoto ni wọ́n ti ń ṣiṣẹ́ kí wọ́n tó gba ìpè kan pé àwọn agbébọn náà fẹ́ kọlu abúlé ọ̀hún. Gẹ́gẹ́ bí ohun tí àwọn aráàlú ọ̀hún sọ, àwọn fijilanté náà kojú àwọn agbébọn náà ní nǹkan bíi aago 11 alẹ́. Àmọ́ àwọn agbébọn náà pọ̀ ju àwọn fijilanté ọ̀hún lọ tí wọ́n sì borí wọn lásìkò tí wọ́n ń kọjú ìbọn sí ara wọn. 9 nínú àwọn fijilanté náà pàdánù ẹ̀mí wọn nígbà tí ọ̀pọ̀ àwọn míì sì farapa yánnayànna. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Yazid Abubakar sọ fún àwọn akọ̀ròyìn BBC pé àwọn ti lọ kó òkú àwọn tó pàdánù ẹ̀mí wọn. Àwọn ọmọ ogun sì ti ń tọpinpin ibi tí àwọn agbésùnmọ̀mí náà wọ̀ lọ. Yandoto tó jẹ́ abúlé tí àwọn mùsùlùmí pọ̀ sí tó sì wà ní ààlà ìpínlẹ̀ Katsina ní ìkọlù àwọn agbébọn tí ń wáyé lemọ́lemọ́ láàrin ọ̀sẹ̀ díẹ̀ sí àsìkò yìí. Lọ́sẹ̀ méjì sẹ́yìn àwọn agbébọn ya bo ìlú náà lásìkò ìrun ìdájí níbi tí wọ́n ti ṣekú pa èèyàn 4 tí ìmáàmù kan wà lára wọn tí wọ́n sì tún jí èèyàn 7 míì gbé sá lọ. Ìpínlẹ̀ Zamfara jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tí àwọn agbébọn kọlù jùlọ ní àríwá Nàìjíríà níbi tí wọ́n ti ń kọlù àwọn abúlé tí wọ́n sì ń jí àwọn èèyàn àti dúkìá lọ. Bó tilẹ̀ jẹ́ pé ikọ̀ iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà wà níbẹ̀ láti kojú wọn, àmọ́ ọ̀pọ̀ ìgbà làwọn agbébọn náà máa ń ṣe àṣeyọrí nínú iṣẹ́ láabi tí wọ́n ń ṣe níbẹ̀. Ìjọba ní òun gbìyànjú láti rẹ́yìn àwọn agbébọn náà ṣùgbọ́n àwọn èèyàn agbègbè náà ni àwọn kò tí ì rí àṣeyọrí ìjọba láti ṣẹ́gun àwọn agbébọn ọ̀hún. Ilé-ẹjọ́ ju arákùnrin kan sẹ́wọ̀n fẹ̀sùn pé ó múra gẹ́gẹ́ bí òṣìṣẹ́ LASTMA ó sì tún fi ń lu àwọn ọlọ́kadà ọlọ́kọ̀ ní jìbìtì lẹ́kọ̀ọ́. Ilé-ẹjọ́ ìpínlẹ̀ Èkó ti ju arákùnrin kan Adétáyọ̀ Adéwọdún ẹni ọdún 57 sẹ́wọ̀n ẹni tí wọ́n fi gbòòrò òfin gbé fẹ̀sùn pé ó múra gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àjọ LASTMA Lagos State Traffic Management Authority tó sì tún fi ń gba ó lé ní ẹgbẹ̀rún 7 náírà 7,800 lọ́wọ́ ọlọ́kọ̀ kan ní tipátipá lọ́nà àìbófinmu. Lẹ́yìn náà ni wọ́n taari rẹ̀ lọ ilé-ẹjọ́ lórí ẹ̀sùn pípe ara rẹ̀ ní òṣìṣẹ́ àjọ LASTMA àti wíwu ìwà láti da omi àlàáfíà ìlú rú. Adéwọdún ẹni tó rawọ́ ẹ̀bẹ̀ pé òun ò jẹ̀bi ẹ̀sùn méjì tí ìjọba ìpínlẹ̀ Èkó fi kàn án ní ilé-ẹjọ́ ti pàṣẹ kí wọ́n jù sọ́gbà àtúnṣe dìgbà tí yóò fi rí àwọn àmúyẹ fún béèlì gbígbà rẹ̀. Ẹjọ́ náà ti jẹ́ sísún síwájú fún ìtẹ̀síwájú láti gbọ́ ẹjọ́ náà. Adébáyọ̀ Taofik adarí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìlú àti ìlanilọ́yẹ̀ níléeṣẹ́ àjọ LASTMA sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday. Afurasí náà ni wọ́n nawọ́ gan lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 7 oṣù kẹwàá ọdún 2025 nípasẹ̀ òṣìṣẹ́ àjọ LASTMA lákòókò ìréde ìfimúfínlẹ̀ nípasẹ̀ ẹ̀ka àjọ náà tó ń rí sí ìfimúfínlẹ̀ ìtọpinpin lábẹ́ ìdarí ọ̀gá àgbà alábòjútó àjọ náà Ọlálékan Bákàrè Òkí. Gẹ́gẹ́ bí àjọ LASTMA ṣe wí, Adéwọdún pẹ̀lú àwọn abẹ́sìnkáwọ́ rẹ̀ méjì tí wọ́n ti na pápá bora
fojú sun ọlọ́kọ̀ kan ọ̀gbẹ́ni Àyànó Stephen tó ń wa ọkọ̀ Hilux funfun tó ní nọ́mbà ìdánimọ̀ GME 259 TE fún bó ṣe lọ yà lóríta lọ́nà àìbófinmu. Ẹni tó ń ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí ojúlówó òṣìṣẹ́ àjọ LASTMA Adéwọ̀dún béèrè fún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin náírà 80,000 naira gẹ́gẹ́ bí owó láti san fún títako òfin ìrìnnà lójú pópó. Níṣe ni ọlọ́kọ̀ náà kó 7,800 naira gbogbo owó tó ní lápò rẹ̀ fún lábẹ́ ìdúnkòkò ìkóni ní pàpamọ́ra. Ọ̀gbẹ́ni Bákàrè Òkí ṣàpèjúwe ìpinnu ilé ẹjọ́ nípa jíju afurasí náà sẹ́wọ̀n gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó dára. Ó sọ síwájú sí pé ìdájọ́ yìí yóò jẹ́ ẹ̀kọ́ fún oníkálukú tó bá múra tàbí tó ń ṣe bí òṣìṣẹ́ àjọ tó ń rí sí lílọ bíbọ̀ ọkọ̀ lójú pópó láti fi lu àwọn aráàlú tó ń tẹ̀lé òfin ní jìbìtì. Ó tẹ̀síwájú nípa títẹnumọ́ ìfarajìn àjọ LASTMA láti rí dájú pé àwọn èèyàn ń tẹ̀lé àṣẹ òfin ìrìnnà lójú pópó lẹ́kọ̀ọ́ àti láti dáàbò bo àwọn olùgbé ìlú lọ́wọ́ ìgbójú-agan síni àti ìwà jìbìtì. Láti ilẹ̀ Niger ni àwọn afurasí ti ra àwọn ìbọn tí wọ́n fi lọ digunjalè l'Àbújá, èyí tó ṣokùnfà ikú olóòtú ìròyìn Arise TV àti asọgba kan. Ileesẹ Ọlọpa ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ileesẹ Ọlọpa nílẹ̀ wa Nàìjíríà ti jẹ́ kó di mímọ̀ pé àwọn adigunjalè agbébọn tó wà nídìí ìkọlù èyí tó ṣokùnfà ikú olóòtú ìròyìn àti agbóhùnsáfẹ́fẹ́ iléeṣẹ́ amóhùnmáwòrán Arise TV Somtochukwu Maduagu ra àwọn ohun ìjagun ìbọn lọ́dọ̀ ẹni tó ń kó ìbọn fún wọn lórílẹ̀‐èdè Niger Republic. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá olú ìlú ilẹ̀ wa l'Àbújá SP Josephine Ade fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn afurasí 12 tó lọ́wọ́ nínú ìkọlù ìdigunjalè àti ìṣekúpani tó wáyé nílégbèé Unique Apartment Katampe l'Àbújá lọ́jọ́ 29 oṣù kẹsàn-án ọdún yìí ti jẹ́ fífi gbòòrò òfin gbé. Aṣọ́gbà ilégbèé náà tórúkọ rẹ̀ ń jẹ́ Barnabas Danlami jẹ́ yíyìnbọn mọ́ lásìkò ìkọlù náà nígbà tí Maduagu ní ìgbìyànjú láti móríbọ ló ṣe bẹ́ẹ̀ fò jábọ́ látojú fèrèsé látòrí òkè ilégbèé wọn ọ̀hún tó sì farapa yánnayànna tó sì padà gbẹ́mìí lẹ́yìn ọ̀rẹ̀yìn. Gẹ́gẹ́ bí Ade ṣe wí, ìwádìí àkọ́kọ́ fi hàn pé àwọn ọ̀daràn náà ra àwọn ìbọn tó fi mọ́ àwọn ìbọn tiwantiwa tó jẹ́ AK-47, ìbọn pump action àti ìbọn ìléwọ́ kan látọ̀dọ̀ oníṣòwò ohun ìjagun ìbọn ẹni tó ń ṣiṣẹ́ lágbègbè kọ̀rọ̀kọ́ndù ẹnubodè orílẹ̀-èdè Nàìjíríà àti Niger. Ade sọ wípé gbogbo àwọn afurasí náà ló wá láti ìpínlẹ̀ Kaduna àti Katsina. Wọ́n sì ti jẹ́wọ́ pé àwọn ra àwọn ìbọn ọ̀hún lọ́wọ́ oníṣòwò ohun ìjagun olóró kan lórílẹ̀-èdè Niger Republic. Orúkọ àwọn afurasí náà nìwọ̀nyí: Samsudeen Hasan Isa ẹni ọdún 22, Abubakar Akamu ẹni ọdún 17, Sani Sirajo ẹni 20 ọdún, Masko Jamilu ẹni ọdún 22, Sulaiman Badamasi ẹni ọdún 21, Abdulsalam Saleh Saharadeen Muhammed ẹni ọdún 23, Musa Adamu ẹni 30 ọdún, Samuya Muhammed ẹni ọdún 23, Isa Abdulrahman ẹni ọdún 25 àti Musa Umar ẹni ọdún 21. Agbẹnusọ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ pé àwọn afurasí náà jẹ́wọ́ pé àwọn ti ṣọṣẹ́ láabi láìmọye ìgbà lágbègbè Katampe 1 ní òtẹ́ẹ̀lì kan ní Àpó àti àdúgbò Zuba nílùú Àbújá ṣáájú ìdigunjalè burúkú náà èyí tó gbẹ̀mí olóòtú ìròyìn iléeṣẹ́ Arise TV àti asọgba ẹ̀ṣọ́ aláàbò kan. Ade sọ síwájú sí pé ìwádìí fìdí rẹ̀ múlẹ̀ pé Hasan Samsudeen yìnbọn ṣekú pa asọgba náà ní lásìkò ìkọlù ìdigunjalè ọ̀hún tó wáyé. Nígbà tó ń ṣàlàyé bí wọ́n ṣe náwó gan àwọn afurasí náà, Ade sọ wípé kọmíṣánná ọlọ́pàá Àjàó Adéwálé darí ikọ̀ olùwádìí ìfimúfínlẹ̀ pàtàkì láti gùnlé iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ikọ̀ ọ̀hún ni DCP Aliyu Abubakar àti olùrànlọ́wọ́ rẹ̀ ACP Victor Godfrey léwájú rẹ̀ lójúnà láti tọpasẹ̀ àwọn àṣekúpani náà. Nípasẹ̀ ìwádìí ìfimúfínlẹ̀ ìtọpinpin tó múnádóko, àwọn agbófinró jákèjádò olú ìlú ilẹ̀ wa l'Àbújá, ìpínlẹ̀ Nasarawa àti Kaduna, àwọn ikọ̀ agbófinró náà ṣàṣeyọrí nípa fífi gbòòrò òfin gbé àwọn afurasí adigunjalè ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá rọ àwọn aráàlú láti wà lójúlá lákànfin sọ̀rí kí wọ́n sì ta iléeṣẹ́ àjọ elétò ààbò lólobó bí wọ́n bá kẹ́fìn ohunkóhun tó bá mú ìfura dání nípa pípe ìlà pàjáwìrì iléeṣẹ́ ètò ààbò. Sọ iye tí o fi ṣe ọ̀nà ní pàtó, yéé ṣe kùrù
ìrùkẹ̀rẹ̀ kiri lórí owó iṣẹ́ àgbàṣe. Gómìnà Makinde Gboju-Agan sí Umahi, Minista Ise Ode Lorii Titi Etikun Eko sí Calabar. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Seyi Makinde sọ̀rọ̀ lórí awuyewuye tó ń wáyé nípa iye owó tí ìjọba àpapọ̀ fi ń ṣe òpópónà márosẹ̀ ńlá ìpínlẹ̀ Èkó sí Calabar, ìyẹn Lagos Calabar Coastal Highway. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò kan lọ́jọ́ Ẹtì Friday, Makinde sọ pé kò nílò kí mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ David Umahi máa wo ojú òfurufú kó tó lè dáhùn ìbéèrè lórí iye owó tí ìjọba ń ná ní pàtó lórí ojú ọ̀nà náà. Ọ̀rọ̀ yìí ló ń jáde lẹ́yìn họ́wùhọ́wù tó wáyé láàrin Umahi àti sọ̀rọ̀sọ̀rọ̀ orí amóhùnmáwòrán Arise Rufai Oseni lọ́jọ́ Ìṣẹ́gun. Ṣáájú lórí ètò náà ni Rufai ti kọ́kọ́ béèrè lọ́wọ́ Umahi pé kó sọ iye tí ìjọba ná láti ṣe ọ̀nà náà kó sì ṣàlàyé iye owó kìlómítà kọ̀ọ̀kan. Ìbéèrè náà kò dùn mọ́ Umahi nínú, èyí tó mú kó pe ara rẹ̀ ní ọ̀jọ̀gbọ́n nínú iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ àti pé iye owó tí wọ́n ná lórí àwọn kìlómítà kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn. Àlàyé èyí tí yóò ṣòro láti yé Oseni. Ó ní ìbéèrè ọmọdé lásán ni ìbéèrè yìí, kò sì mú ọgbọ́n wá. Ó ní iṣẹ́ ń lọ lọ́wọ́, àwọn ti san owó, ó sì wá ń béèrè lọ́wọ́ òun pé báwo ni àwọn ṣe ná owó. Iṣẹ́ náà ni àwọn fẹ́ fi owó náà ṣe, àwọn ó sì san owó ọ̀hún gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n bá ṣe. Ó ní báwo ni ó ṣe lè máa béèrè lọ́wọ́ òun iye tí àwọn ná lórí kìlómítà kan, iye tí àwọn ná yàtọ̀ síra wọn, iye owó tí àwọn máa ná lórí kìlómítà tó wà níwájú yàtọ̀ sí èyí tí àwọn máa ná lórí kìlómítà tó tẹ̀lé. Gbé ẹnu rẹ dákẹ́ kí o yé sọ ohun tí o kò mọ̀. Ọ̀jọ̀gbọ́n ni mí nínú iṣẹ́ yìí, o kò mọ̀ nǹkan kan. Mo ní ìmọ̀ iṣẹ́ yìí dáadáa, o kò ní òye ohun tí ò ń béèrè. Bí Umahi ṣe ń fún Oseni lésì yìí, Oseni kọ̀ jálẹ̀ láti ju ọwọ́ sílẹ̀ fún mínísítà náà. Nígbà tí Makinde ń sọ̀rọ̀ níbi ètò kan, ó ní ìbéèrè tí Oseni béèrè lọ́wọ́ Umahi kì í ṣe èyí tó le láti dáhùn. Ó ní wọ́n béèrè lọ́wọ́ mínísítà iye tí wọ́n ná sí ojú ọ̀nà, níṣe ló ń sọ nǹkan míì pé kìlómítà tó wà níwájú ju èyí tó tẹ̀lé lọ. Ó dáa, èló gan ni iye kìlómítà kan jẹ́. Wọ́n ní nígbà tí àwọn ṣe ọ̀nà Ọ̀yọ́ sí Ìṣẹ́yìn, iye owó tí àwọn ná jẹ́ 9.99 billion naira tàbí 10 billion naira. Àwọn ṣe kìlómítà 24 sí 35 tó túmọ̀ sí pé iye owó kìlómítà kan jẹ́ nǹkan bíi 238 million naira. Tí a ò bá gbàgbé, lẹ́yìn tí ààrẹ Tinubu gorí àlééfà ìjọba ló bẹ̀rẹ̀ iṣẹ́ etí omi ìpínlẹ̀ Èkó sí Calabar náà, èyí tí yóò gba ìpínlẹ̀ 9 kọjá. 107 kìlómítà ní àpapọ̀ ọ̀nà náà yóò jẹ́, àmọ́ wọ́n ti parí kìlómítà 57 nínú rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ìjọba sọ. Ìdí ọ̀rọ̀ rẹ̀ o tí Tinubu fi ṣe àforíjì fún Herbert Macauly àti Nnamdi Azikwe àtàwọn 15 míì tó jẹ́ adarí orílẹ̀-èdè yìí nígbà kan tí wọ́n ti kú. Ààrẹ Bọ́lá Tinubu kéde lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 9 oṣù kẹwàá ọdún yìí pé òun ti ṣe àforíjìn fáwọn ajìjàgbara ọmọ Nàìjíríà kan àtàwọn olóṣèlú tó fi mọ́ ọ̀gágun àgbà kan tó ṣiṣẹ́ nílé iṣẹ́ ọmọ ogun Nàìjíríà sẹ́yìn. Lára àwọn tí ààrẹ Tinubu foríjìn ni Herbert Macauly àti Nnamdi Azikwe tí wọ́n jẹ́ ajìjàgbara fún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gágun Mamajiya Fasa tí ìjọba Babangida ṣekú pa, Kensaro Wiwa tí ìjọba ọ̀gágun Sani Abacha pa, Farouk Lawan tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin l'Àbújá tẹ́lẹ̀ láwọn míì tí ààrẹ Tinubu lòun foríjìn. Olùdámọ̀ràn ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà ló fọ̀rọ̀ náà léde lójú òpó ìkànnì ojú ìwé Facebook rẹ̀. Ó ṣàlàyé pé ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà buwọ́lu àṣẹ ààrẹ láti foríjìn gbogbo àwọn èèyàn náà. Ìdí tí Tinubu fi ṣe àforíjìn fún Herbert Macauly, Nnamdi Azikwe àtàwọn 15 míì. Tinubu lòun foríjìn Herbert Macauly tó jẹ́ ògbóǹtarìgì ajìjàgbara fún òmìnira Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan lára àwọn olóṣèlú tó dá ẹgbẹ́ òṣèlú NCNC sílẹ̀. Herbert Macauly ni ààrẹ àkọ́kọ́ ẹgbẹ́ òṣèlú NCNC. Ẹgbẹ́ náà kó ipa pàtàkì nínú akitiyan rẹ̀ láti gbòmìnira fún orílẹ̀-èdè Nàìjíríà láti ọwọ́ ìjọba amúnisìn ilẹ̀ Gẹ̀ẹ́sì. Àmọ́ ìjọba amúnisìn ilẹ̀ Gẹ̀ẹ́sì sọ pé Herbert Macauly jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ó kówó jẹ níbi iṣẹ́ àwọn ilẹ̀ kan tó ṣe. Wọ́n sì fòfin dè lọ́dún 1913 wípé kò gbọ́dọ̀ dípò òṣèlú kankan mú ní Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ pé Herbert Macauly kú lọ́dún 1946, ó sì wà nínú àkọsílẹ̀ nípa rẹ̀, ó sì ní ẹ̀sùn ọ̀daràn tí wọ́n fi kàn án. Ọ̀gágun àgbà Mama Fasa
tí ìjọba ológun Ibrahim Babangida ṣekú pa náà wà lára àwọn ọmọ Nàìjíríà tó ti kú tí ààrẹ Tinubu lòun foríjìn. Lọ́dún 1986 ní ìjọba Babangida dájọ́ ikú fún ọ̀gágun àgbà Fásà lórí ẹ̀sùn pé ó dìtẹ̀ mọ́ ìjọba ológun tó wà lóde nígbà náà. Ọdún 1986 yìí náà ni wọ́n sì fi ẹ̀yìn rẹ̀ ti àgbá rọ̀jò ìbọn sí i lára. Ọ̀gágun àgbà Fásà tó jẹ́ òǹkọ̀wé nígbà ayé rẹ̀ ni mínísítà olú ìlú ilẹ̀ wa Nàìjíríà lásìkò ìjọba Babangida. Kẹ́ńsárò wíwà ajìjàgbara òǹkọ̀wé àti ajàfẹ́tọ̀ọ́ àyíká Kẹ́ńsárò wíwà ní ògbóǹtarìgì ọmọ Nàìjíríà míì tó ti kú tí ààrẹ Tinubu lòun tún ṣe àforíjìn fún. Lọ́dún 1995 ní ìjọba ológun Sani Abacha ṣekú pa Sàrò wíwà àtàwọn ajìjàgbara mẹ́jọ míì tí wọ́n jọ jẹ́ ògbóni láti ìpínlẹ̀ Rivers. Sàrò wíwà ló ń ṣíwájú ìjìjàgbara fún àyíká ilẹ̀ ògbóni èyí tí wọ́n sọ pé iléeṣẹ́ rọ̀bì Shell ń bàjẹ́. Ìjọba Abacha fẹ̀sùn kan Kẹ́ńsárò wíwà àtàwọn ajìjàgbara mẹ́jọ míì tí wọ́n jọ ń jà fún ilẹ̀ ògbóni wípé àwọn ló ṣokùnfà ikú àwọn olóyè mẹ́rin nílẹ̀ ògbóni. Ìjọba ológun Abacha ni wọ́n jẹ̀bi ẹ̀sùn tó fi kàn wọ́n sì yẹgi fún Sàrò wíwà àtàwọn akẹgbẹ́ rẹ̀ mẹ́jọ. Olóògbé ọ̀mọ̀wé Nnamdi Azikwe náà wà lára àwọn tó ti kú tí ààrẹ Tinubu dáríjìn. Àròkọ kan tí ọ̀mọ̀wé Azikwe kọ èyí tí Wallace Johnson gbé jáde tó pe àkọlé rẹ̀ ní ṣé ilẹ̀ Áfíríkà ní Ọlọ́run lọ́dún 1936 ló kó sí wàhálà. Ìjọba amúnisìn ilẹ̀ Gẹ̀ẹ́sì fẹ̀sùn kàn pé ó dìtẹ̀ ó sì ń kọjú àwọn aráàlú sí ìjọba. Wọ́n ló jẹ̀bi ẹ̀sùn náà ó sì gba ìdájọ́ ẹ̀wọ̀n oṣù 6 bó tilẹ̀ jẹ́ pé ó jàre bọ̀ nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí yóò sì padà sílé lọ́dún 1937. Ààrẹ Tinubu tún lòun ṣàforíjìn fún Farouk Lawan, arábìnrin Anastasia Daniel Nwaubia, amòfin Hosseini Umar àti Àyìnlá Sáàdù Alánàmú. Ààrẹ dáríjì wọ́n kí wọ́n lè máa ṣe gbogbo nǹkan táwọn ọmọ Nàìjíríà míì ń ṣe lẹ́yìn tí ilé ẹjọ́ ti sọ ṣáájú pé wọ́n jẹ̀bi onírúurú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Tinubu tún dáríjì Nweke Francis Chibueze tó wà lẹ́wọ̀n gbére lórí wípé ó jẹ̀bi ẹ̀sùn gbígbé oògùn olóró cocaine pẹ̀lú ọ̀mọ̀wé Nwogu Peters tóun ti wà lọ́gbà ẹ̀wọ̀n fún ọdún 12 nínú ọdún 17 tí ilé ẹjọ́ dá fún un lórí ẹ̀sùn ìwà jìbìtì tí ó jẹ̀bi rẹ̀. Ààrẹ tún foyè dáhùn olóyè ògbóni 4 Abat Bade, Chief Edward Kobani, Chief Samuel Orage àti Theophilus Orage tí wọ́n ṣekú pa lásìkò ìjọba Abacha lọ́lá. Ààrẹ Tinubu tún lo agbára rẹ̀ láti dáríjì ẹlẹ́wọ̀n 22 ó sì tún mú àdínkù bá iye ọdún ẹ̀wọ̀n àwọn ẹlẹ́wọ̀n 75. Tinubu tún fojú àánú wo àwọn ẹlẹ́wọ̀n 7 tí wọ́n dájọ́ ikú fún yí ìdájọ́ wọn padà sí ẹ̀wọ̀n gbére. Ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn míì náà ni wọ́n ti rí ìdáríjì gbà lọ́wọ́ ààrẹ Tinubu gẹ́gẹ́ bí olùdámọ̀ràn ààrẹ ṣe kéde rẹ̀ lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́. Ńṣe làwọn èèyàn kan wá fi ìgbésẹ̀ tí ààrẹ gbé yìí bẹ́ẹ̀ ààrẹ Bọ́lá Tinubu pé kó jèbùrẹ́ awo olùgbẹ́bẹ̀ ní ti Sunday Ìgbòho náà kó dákun dábọ̀ yọ orúkọ rẹ̀ kúrò nínú àwọn tí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ń wá fún ẹ̀sùn ọ̀daràn. Wọ́n ní níwọ̀nba ìgbà tí ààrẹ bá lè ṣàforíjì fún èèyàn ọ̀hún tó ti kú pẹ̀lú àwọn míì tí wọ́n wà láàyè ó yẹ kí ààrẹ síjú àánú wo àwọn èèyàn bíi Sunday Ìgbòho àti àwọn míì tó dàbí rẹ̀ tó jẹ́ pé ńṣe ni wọ́n ń jà fún òmìnira àwọn èèyàn wọn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Yóò sì dára fún yín.